أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله كقدره ومقدار العظيم. آمين. هديت مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. Aki
Ọlọ́run. Allahu akbar. Aya Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Alekun yọ́nú Ọlọ́run àtàánú ẹ̀ kó bá Maulana Sheikh Ahmed Tijani. Radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Alhaji Ibrahim Niyaz. Niyaz radiyallahu ta'ala anhu. Sheikh Abubakar Siddiq Al-Miskeen Bilah. Sahibul Idrak radiyallahu ta'ala anhu. Kó bá bá wa sahibi wilayatil kubra. فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين. وبابا مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدب رحمة الله عليه. Ọlọ́run wọlé àwọn bàbá tá a dárúkọ tá a tọrọ fún tí wọ́n ti lọ síwájú Ọlọ́run. Wọ́n wáyé wọ́n ṣe dáadáa Ọlọ́run ò sì gbàgbọ́ wọn. Bàbá wa tí wọ́n sípò padà bàbá Fadilatu Sheikh Abdurrahmani Yusufu Mayaki Khalifatul Khulafa. Khalifatul Khulafa. Ọlọ́mọ sábà yọ́nú sí wọn. Ó gbàgbọ́ wọn o. Ó sì kú ní ìsinmi fún wọn. Mo kí ìjókòó ẹ̀yin àgbàlagbà Allah. Látọ̀dọ̀ bàbá wa Allah. Imam tuntun fún bàbá wa Balógun Gàmbàrí, bàbá wa Mayaki tòní, ó ṣiṣẹ́ kó bẹ̀. ẹgbẹ́ ẹ̀kú aláfẹ́rakù. Ọlọ́run mọ́sàjọ́jọ́ jìnnà síra wọn. Àmín. Àti àìtẹ́ mú lọ́wọ́ dẹ́kun lọ́hùn. Àtẹ̀yí tọ́lọ̀ tó fi kún fún yín yìí náà. Ọlọ́run ọba yín mójútó gbogbo ẹ̀. Àmín. Ẹrù ní Ọlọ́run ọba yín gbé o. Àmín. Yóò wá jẹ́ kárí yín pé ọlá nàbí wa Muhammad ọba Fadilatu Sheikh Sọ́ọ̀lì. Mayaki. Mo kí bàbá wa Lágùdà ń bẹ̀. Adamallahu ayatahu. Fadilatu Sheikh Abdulsalam. Hafizahullah. Mo kí bàbá wa Fadilatu Sheikh Abubakar Siddiq Al-Miskeen Bilah. Al-Miskeen Bilah Sahibul Idrak. Kí bàbá Sòwòdù ń jẹ́ wọ́n wà ní àléfà wọn lórí kàlẹ́ńdẹ̀. Mo fi kí gbogbo ẹ̀yin àgbààgbà torí àsìkò ni ẹ̀dá àkùtọ̀rọ̀ lọ́hùn. Wọ́n á kí bàbá Àgbárígì Dómà. Adamallahu ayatahu. Ọlọ́run ẹni Ọlọ́run. Ọlọ́run jẹ́ sọ ààyè náà pẹ́. Àmín. Àti gbogbo tí ń jẹ́ àbábù fẹ́ dọ̀là papọ̀. Látọ̀dọ̀ pírẹ́sidẹ̀ntì wa èdèbí tó ní afáwa Fadila sí àbúrò àbí amagbo ìmọ̀kí o ọlànà ọlọ́mọba àdúgbò. Àmín. Afáwa sábàb àtàì ọlọ́mọba àdúgbò yìí. Bàbá mọ́sá gbẹ̀yìn àlífà láyé kọ̀ọ̀kan wa àlífà bá wa kẹ́ ẹ̀dẹ́gbò ìmọ̀kí. Gbogbo àwọn pàmsẹ̀kì wa bàbá wa kòkòrò bẹ́ẹ̀ sẹ̀fùtù bẹ́ẹ̀ bóyí mo kí o ẹ dáhùn torí àkókò ní torí bàbá wa láti Sheikh Ibrahim ìgànnà bóyí mo kí ọjọ́ ti lọ Hajj Al-Latif mo kí wọn ẹrù bọ́jọ́ ti lọ púpọ̀ bí a bá sì wo ẹni tọ́jú olùkọ́ àgbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo nǹkan láàfún ní ìwọ rẹ̀ lè kú lè ṣe é àpò kò sí tí ò ní wọ́ta fún un tọ́ba láti bí jẹ tata ti dé fún prógámù ní ọba láti gbàlejò ẹnu sẹ́là wà tí wàhálà èèyàn ti ń lọ èèyàn máa ń bọ̀ lọ́sàbá pọ̀ ọ̀gbọ́dọ̀ ọjọ́ gba tòrúlẹ̀ lọ́wọ́ rẹ̀ torí tòrú yẹn láti súnwọ́ lọ́wọ́ yẹn àwọn ọlọ́mọ fi má léjì tọ̀sán wáyé parí prógámù yẹn ní ọba lánàá alẹ́ tó mo ti jẹ gbèsè sẹ́ta àwọn kalẹ̀ mo wá sí mọ́júmọ́ yìí sùn títí dàárọ̀ yìí mo ní ìsàgbèsè oorun láàárọ̀ yìí àwọn bùkátà mi ẹjọ́ mi tún wá àìsùn mo gbé débi láàárọ̀ nígbà tí mi délé mo tún bá prógámù mi lẹ́lé
So bí after 4 ọmọ kan ní fi àlélẹ̀ díẹ̀ fóònù yà sí lójú mi. Wọ́n wá pè mí lẹ́ẹ̀kínní èyí ẹ̀gbọ́n tí wí torí ojú oorun mọ́ wà. Nígbà dẹ́ kejì mo ní à wọ́n dà so lọ́jẹ́ kọ́dà kí n pa lọ́ra díẹ̀ dáa kan má bínú jẹ́ máa tọ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gbogbo ẹ̀yin àgbàlagbà gbogbo ẹ̀yin àbá Ọlọ́run fẹ́ràn yín o. Àmín. Ọlọ́run fẹ́ràn yín. Àmín. Ọlọ́run Nábì wa Muhammad. Gbogbo ìjàmbá obìnrin Ọlọ́run bá ń fẹ́ràn gbogbo yín lápapọ̀. Àmín. Ọlọ́run Nábì wa Muhammad. Gbogbo tí ń jẹ́ òṣèlú àbàbà Ọlọ́run bá dùtù àdé láwùjọ bàbá Mágàjì akáǹtì wa Sùmánù ń bẹ̀ Ọlọ́run bá gbà fún yín. Àmín. Gbogbo apáta àfa Abdullahi lọ́wọ́ dòtì. Khalifa Abdulgani. Khalifa tuntun. Sheikh Abdulgani Abdurrahman. Abdurrahman. Ọlọ́run bá mójútó ayé náà o. Ọlọ́run ní oníjọ́ ta yín lórí. Ọba tó fi rọ àlífà bàbá wa kẹ́ ẹ dí lọ́rùn. Yóò fi rọ yín náà lọ́rùn. Ọlá Nábì wa Muhammad. Mo kí o gba bàbá àgbàlagbà, bàbá Àdìára, bàbá Abansáwí, bàbá wa Àgbàdé. Ọlọ́run ọlá náà máa gba àgbàlagbà ta níbẹ̀. Ọlọ́run bá dúró tí gbogbo wọn lápapọ̀. Ọlá Nábì wa Muhammad. Jama'a lọ́kùnrin lóbìnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. Wa qul alhamdulillahi wa salamun ala ibadihi allazina istafa. Allahu khayrun amma yushrikun. Ani iskurani mataka allati an'amta alayya وعلى والدي وأني حمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. الحمد لله الذي أسبحنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور. وقل ربي أديني مولي على صدقي وارجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. الله أكبر. الله أكبر. إن دين محمد دين محمد وكتابه أقوى وأقوى مكيلا. وكتابه أقوى وأقوى مكيلا. ọjọ́ ti lọ pípọ̀. Allahu Akbar. Àwọn ẹjọ́ tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ Ọlọ́run títí dàníà tí ìmáàmù ọ̀fà wa Hafizahullah. àti gbogbo àwọn tó ti sọ wáàsí náà ní àṣà tó dáa sí ní báwọn bàbá wa ṣe gbé lẹ̀ nítorí ikú bí ẹ̀ bá jókòó tó Al-Qur'an ọba tó dá wa gan já mọ̀ yí pé ikú kìí ṣe ń tọ́ dáa òun kàn fi ṣàdánwò fún wa ní. Àyà kan bẹ ní Suratu Duhan orí bẹ́ẹ̀ mẹ́ta múmin. Tó o bá wo àyà yẹn tí ẹ sì lágbọ̀ọ́yà Al-Qur'ani dáadáa ọmọ yìí pé ikú èsì ń tọ́ dáa.
Akramakumullah. sọ yí pé La yazukuna fiha al-mauta illa al-mauta al-ula. kan ní bá bọ̀ máa là mú mi. Akramakumullah. kàkà rárá. Innal muttaqina fi maqamin aminin. ó ṣe في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم. máa wọ lọ́hùn nígbà tí a lò gbèsè ayé ìtàn bẹ́ẹ̀ ọwọ́ àdìpọ̀ wa kó adarí kìámà àwọn tọ́nà tí wọ́n wá rí bẹ́ẹ̀ rí gbà wọ́n fọwọ́ ọ̀tún gbà ọjà síre ọjà sí dùnú ọjà sáyọ̀ ọjà sọpẹ́ ọwọ́ àdọ́mọ àlìjánnà wọ́n wà lálìjánnà yẹn gbogbo ìdẹ̀ra tí ó ṣe fún wọn ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ròyìn ìdẹ̀ra náà tí wọ́n di pé kì í ṣayọ̀ kan. Innal muttaqina fi maqamin amin. ìdẹ̀ra lákọ̀ọ́kọ́ nìyẹn maqamin amin ní ìdẹ̀ra ní jásí. Fi jannatin wa uyun. èso máa làwọn lójì. Yalbasuna min sundusin wa istabraqin mutaqabilina. ìdẹ̀ra lẹ́ẹ̀kẹta nìyẹn ìdẹ̀ra lẹ́ẹ̀kẹrin ni pé. Kadhalika wa zawwajnahum bihurin ìyàwó tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ ìdẹ̀ra lẹ́ẹ̀kẹrin ni. yad'una fiha bikulli fakihatin aminin. àwọn ẹgbẹ́ kò sí tí wọ́n pè ń bẹ̀ tí ò ní jẹ wọn. La yasukuna fiha al-mauta ọlọ́run ni ẹ má jẹ́ àyàmọ́ òwe ẹ̀ ní kú mọ́ o. illa al-mautata al-ula. ọlọ́run ní kó àwọn tẹ́ ẹ ti kú kẹ́ ẹ tó débí náà ni ẹ má tún já ẹ pé nígbà tí ń gbádùn yàbí kò tún wá pa wá ọlọ́run gan fúnra ẹ mọ̀ pé kú ọ̀dà òun gan fúnra rẹ̀ ọmọ yìí pé ikú. La yasukuna fiha al-mauta illa al-mautata al-ula wa waqahum azabal jahim. àwọn ọmọ náà lè yí o. Fadlan min rabbika. ó ṣeun. Fadlan min rabbika dhalika huwa al-fawzul azim. àwọn àfà wọ́n ní tẹ́ bá lọ náà Al-Qur'ani máa ṣàkíyèsí etí ọlọ́wọ́n ọba àyà tí ọ̀rọ̀ tí máa ti pààrà tọ́lọ̀ ń bá pààrà ọ̀rọ̀ ọ̀fẹ́ dúró ń bẹ́ẹ̀ ọ̀fẹ́ kíyèsí ọ̀fẹ́ mú wá sí ń bẹ́ẹ̀ kò ṣe eré lébẹ̀ kọ́ kà máa pààrà ọ̀rọ̀ gbólóhùn kan náà ni yóò máa wá pààrẹ̀ tọ́ba sọ báyìí nìkan yóò sọ báyìí nìkan ó lò bẹ́ẹ̀ for example níbi ọ̀rọ̀ ọ̀run nígbà tọ́lọ̀ ń fẹ́ sọ̀rọ̀ ọ̀run ọ̀sán Suratul Kausara nítorí sọ ń bẹ̀ ń ìrun ní jásí. Fasalli li rabbika wanhar. ìrun ní sọ ń bẹ̀ ń salli li rabbika wanhar àmọ́ wá wá pé salli li rabbika wanhar kí ni ìrun tinú Kausara ìrun yídì ni. Jazakumullah. Salli li rabbika Wanhar. ó tún sọ níbòmí ìmọ̀lá mọ́mìnì bá ń lọ sí Suratu Tawbah ó ní wala tusalli. Wala tusalli ala ahadin mata minhum abada. ìrun ní jásí àmọ́ wá wá pé kí ni ìrun ti bẹ̀ ń ìrun jánásà ni. ó tún sọ ń bò mí ó ní wọ́n ti ní amúhálì. Khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim. ọ̀rọ̀ wọn tún bẹ̀rẹ̀ níbẹ̀ pé ó sì ní amúhálì. Sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum. ọ̀run bẹ́ẹ̀ á wò pé kí nùnú ti bẹ̀ yẹn àdúrà ní jásí. ìrun tọ́lọ̀ ní kó kí fún wọn. Salli alayhim. ìsàdúrà fún wọn lọ́wọ́ bá ń gbà nábì sọ àdúrà ní jásí. wọ́n máa Akramakumullah. kò níbẹ̀ wọ́n tún lọ síbòmíì ìgbà tí ń sọ yí pé akimu salata. Aqimis salata tarafay an-nahari wa zulafan mina al-layli innal hasanati yuzhibna as-sayyi'ati dhalika dhikra lil-dhakirin. ìrun ló tún gbé àbẹ̀wò ìyẹn lọ́jọ́ àmà yìí pé ìrun ti bẹ̀wò nínú wákàtí márààrún lába àṣùbà ń bẹ àbá ìlà ń bẹ àbá làṣàdì ń bẹ àbá mọ́gàrí ń bẹ àbá ìsáyì ń bẹ bọ́lá ń bá wá ṣe tẹ̀kíráàrù àwọn àfáà ní ronú sí i kò ṣeré débẹ̀ nítorí ìtumọ̀ kan náà kí ọmọ gbé bẹ́ẹ̀ tó bá lọ náà Al-Qur'an ọlọ́run wá ń sọ̀rọ̀ mọ́tù
mọ́tù tí wọ́n ń sọ yẹn kìí sọ̀nà kan àmọ́ gbogbo ibi títí rìpíìtì rẹ̀ ti ṣe tẹ̀kíráàrù yẹn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fẹ́ lò ń bẹ̀. ọlọ́run tí ó yẹ wá yí pé àpèjúwe bẹ́ẹ̀ tó bá dé náà Al-Qur'an ó rí bẹ́ẹ̀ Suratul Jumu'ah kọ́ ìgbà tó lọ́run sọ fún wọn yí pé. Innal mawta allazi tafirruna minhu wa innahu mulaqikum. ọlọ́run sọ̀rọ̀ kún bẹ̀ òun pé innal mawta allazi tafirruna minhu wa innahu mulaqikum. tẹ́yẹ̀ sí fúnkú ẹ bàjẹ́ kí ló fẹ́ ronú sí bẹ̀ òun tó ronú sí ni pé má fíyà fún ọba tó ní kú ni ó fíyà tóró ò lè ṣe kíkú ọmọ pọ̀ yẹn pa àbọ̀bá tó ní kú wọ kò bá ìdá kó fíyà rẹ̀ kó tètè rántí ẹ̀ láyé ọ sọ̀rọ̀ kú mbẹ́ tó ọba tó kó mbẹ́ náà nínú Al-Qur'ani Suratul Mu'minuna ọlọ́run tún sọ̀rọ̀ kú àmọ́ tí ń sọ níbẹ̀ òun nínú àwọn mariala tani lọ́fẹ̀ẹ́ ló mẹ́gbà tí ń sọ yí pé walaqad khalaqnal insana. walaqad khalaqnal insana min sulalatin min tinin. thumma ja'alnahu nutfatan fi qararin makin. thumma khalaqnal nutfata 'alaqatan. fakhalaqnal 'alaqata mudghah. fakhalaqnal mudghata 'idhaman. fakasawna al-'idhama lahman. thumma ansha'nahu khalqan akhara. fatabarraka Allahu ahsanul khaliqin. thumma innakum ba'da dhalika lamayitun. thumma innakum yawmal qiyamati tub'athun. mariala ni ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe rí bọ́sọ̀bù kan. khalaqnal insana min sulalatin min tinin. ọlọ́run lákàtúntò ẹ̀kíní nìyẹn jọ́tọ̀ ń bọ̀. thumma ja'alnahu akramakum. thumma ja'alnahu nutfatan fi qararin makin. ọlọ́run níbi omi tí ń rùn ibẹ̀ ni mo ti dá kàṣọ ẹlẹ́ẹ̀kejì nìyẹn. thumma khalaqnal nutfata 'alaqatan. mọ̀sọ́ dàtọ̀ ẹ̀kàṣọ kẹta nìyẹn tó wá dẹ̀jẹ̀ kan ní àkàṣọ kan ní jásí. fakhalaqnal 'alaqata mudghatan. ọlọ́run ní àkàṣọ mi tún nìyẹn ọwá dìbà sí. fakhalaqnal mudghata 'idhaman. mi tún nìyẹn ọwá dẹ̀gùn. fakasawna al-'idhama lahman. mi tún nìyẹn bọ́sọ̀pù mi tún nìyẹn àwa da ẹranko eégún ni. thumma ansha'nahu khalqan akhar. bọ́sọ̀pù mi tún nìyẹn ọwá dẹ̀dẹ̀ àgbẹ̀yìn yẹn. fatabarakallahu ahsanul khaliqin. mo ní àníwọ̀n yìí ànílẹ́rìí mo ṣe bí ayé tẹ́ fi dùn rí láyé ẹ̀ wá sẹ̀mí ayé tán níbẹ̀ bá ṣe òkè ṣe tó náà. thumma innakum ba'da dhalika lamayitun. lámà ìtù ikú tọ́jà kọ́ńbẹ̀ wà sọ̀rọ̀ mariala ní pé akasọ̀ lẹ́yìn akasọ̀ ebe tẹ́ bá rìn bẹ́ẹ̀ bá rìn bẹ́ẹ̀ bá yájú kú bẹ́ẹ̀ bá kò níbi ikú ńṣẹ́ ìtẹ́ padà ṣẹlẹ̀ náà ni pé súnmọ́ ìnákùn mọ́làmú mi nù. thumma innakum ba'da dhalika lamayitun. thumma innakum yawmal qiyamati tub'athun. láì pé ọsọ̀rọ̀ kú ní Suratul Jumu'ah ọsọ̀rọ̀ kú Suratul Mu'minuna ìtọ́ fẹ́ lò fún méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni tó bá lọ sí Suratul Anbiya ọ̀bọ̀rọ̀ kú mbẹ́ ìtọ́ fẹ́ lò mbẹ́ ọ̀tọ̀ ní kíní wí. akramakumullah wa ma ja'alna li basharin min qablikal khulda afa in mitta fahumul khalidun kullu nafsin za'iqatul mauti wa nabluukum bish-sharri wal khayri fitnatan wa ilayna turja'un. fẹ́ lọ mbẹ́ wọn ni pé àyè fi kú yọ̀yàn. nígbà bá lọ bẹ́ẹ̀ pé kí ló fi kú yọ̀yàn síjọ́ náà ní kú ni ọlọ́run ní sáwọn. wa ma ja'alna li basharin min qablikal khulda. àdìbàsàrì mi kọ́bìlìkà ǹjẹ́ adánìkan síwájú rẹ̀ ànábì kí ọmọ lọ ayé lọ gbére kọ́ máa kú mọ́. àfàyè mẹ́ta. nígbà tí wọ́n bá ń ronú pọ̀ fẹ́ kú tó ọba kú. fahumul khaliduna. ìjà wọn ọmọ abẹ láyé lọ gbére ní yàrá ya Muhammad. kullu nafsin. za'iqatul maut. kullu nafsin za'iqatul maut wa nabluukum bish-sharri wal khayri fitnatan wa ilayna turja'un. ọ̀sán ló ń bẹ̀ wọ́n ni pé àyè kú yọ̀yàn. bọ́ ọba tún dé Suratul Baqara ó tún sọ̀rọ̀ kún bẹ́ẹ̀ bá mi lọ àyà 258 kọ́ mọ̀lámú mi. akramakumullah alam tara. ọlọ́run ẹ̀rí àbẹ́ẹ̀rí. ila alladhi hajja Ibrahima fi rabbihi an atahu Allahul mulka idh qala Ibrahimu rabbi allazi yuhyi wa yumitu qala ana uhyi wa umitu qala Ibrahimu
kèfèrí ọmọ amamsakabirin adéadọ sọ̀rọ̀ fún ọmọ tọrọ wọn bá wà nílẹ̀ ṣẹṣẹ tó ẹ padà fìdí rẹ̀ mi ni èyí tó fẹ́ ló ń bẹ̀ wọ́n nìyà ó tún wá lọ sí ó tún lọ̀rọ̀ kún bòmí tó bá tún lọ sí sọ́ọ̀tò rẹ̀ súnmọ́ Ọlọ́run tún sọ̀rọ̀ kún bẹ́ẹ̀ tó bá débẹ̀ àwọn nǹkan ní ìlólò yẹn fún àyà 42 mọ̀lá mọ́ ní sọ́ọ̀tò súnmọ́. Ikú òsè bọ́ olókìkí tó bá jẹ́ mùmínì gidi. Èyí tó fẹ́ lò ń bẹ̀ ń tó fi mú ọ̀rọ̀ kú wá bẹ̀ ń gbé ikú ṣe bá mùmínì lókìkí dojúmọ́ ní ń pa yín. Allahu yatawaffal anfusa hina mawtiha. Òsì tẹ̀ ẹ́ kú. Bẹ́ẹ̀ bá ti sùn ẹ kú ni. Ikú kékeré oorun tó fúyà tó oorun tó wíwo ikú tẹ́ àwọn bàbá ikú tẹ́ lómi ikú náà oorun ni. Oorun yẹn kàn ọ́ hẹ́fì èyí tá à ń sùn lálẹ́ mọ́júmọ́ lọ ni kò sí ní afẹ́fẹ́ sùn tó wò ní padà jí wọ́n lè má jí síbí má ni. Bẹ́ẹ̀ wá ní lójoojúmọ́ ní ọmọ pàwá díẹ̀ ìtò fi mà pé kú ni ló fi jẹ́ pé tó o bá sùn ló fi lè lára rókù ẹ ti wà nínú àríwá òkè náà ni wọ́n náà ti dàbí wọn lọ́jọ́ ọmọ communicate pẹ̀lú wọn o ò lè yájú lẹ̀ báyìí kó rí wọn àmọ́ tó o bá sùn ọmọ rí wọn ó lè jẹ́ bàbá rẹ ó lè jẹ́ ìyá rẹ ó lè jẹ́ gbọ́n rẹ ó lè jẹ́ ọ̀rẹ́ rẹ ó lè jẹ́ ìyàwó rẹ kódà ó lè jẹ́ ẹni tó ọmọ nítorí ìwọ náà ti fara kí wọn lérí ìrìn àjò tó rìn nì Ọlọ́run ní tí mo bá wá pa yín bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá sùn. wọ́n ti lẹ́mọ̀tẹ́ mo ti fi ìmọ̀nà mi àbá yóò tún kọ́ létí ìkọ́dọ̀ lẹ́yìn àlìmọ́ta wọ́n yóò sì lòlẹ̀ òkúrọ̀ ilẹ̀ àjẹlẹ̀ mọ́sàmá. Àwọn àlú yìí gbogbo nǹkan ẹ̀sìn ni ọ̀rọ̀ tí wọ́n bá sọ ẹ̀sìn ni tí a bá fẹ́ lọ sùn wọn alárọ̀wọ̀ ò ní jẹ́ àtọ́jú oorun dójú ikú. Ìtí wọ́n wí ò bá Al-Qur'ani wí ni Ọlọ́run nínú wọn bẹ tí wọ́n bá ti sùn lálẹ́ tí wọ́n bẹ̀rù wọn. Àyùmùsíkúnlẹ̀ ti kọ̀dọ̀ alẹ́ àlìmọ̀ òòtà. Ìníjọ́ padà mọ́. Wàyúrí sí ìlòlè òkúrọ̀ ilá àjàlí mùsàmá. Ọlọ́run ní ìwà ní kí omi inú ẹ̀ kó jí padà. Kóhun ìlà àjálì mùsàmá. Kóhun náà máa bẹ láyé bí ìgbà kan ni o. Àjálì mùsàmá pé òun náà padà kó ń bẹ́ẹ̀ kìí ṣe pé kò ní kó mọ́. Ilá àjàlí mùsàmá. Wọ́n ní asúnkún sí kinní kan ní bí ọba wá ní kinní kan. Asúnkún sí mú bí ọba wá kẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọ́. Yọ̀rọ̀ wá ní kun yọ̀ padà wá kẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run bí máa ipò bẹ́ẹ̀ ló bẹ̀ ní pé. Àlíkàlà àti ìlẹ̀kọ̀ omi yàtọ̀ bàbá. Tí mo fẹ́ ló ń bẹ̀ ní pé ibi tí bá ti ń pààrà ọ̀rọ̀. Ó ní tó fẹ́ ló ń bẹ̀. Èyí náà tí mo rẹ́ tí bá ń lọ sí sọ́ọ̀tù àlìmọ́rán náà. Ń sọ yí pé. Wọ́n á sábà nàlàdí ìdàkúdì ló fi sẹ́bí lillahi amwata. Bal ahya'un 'inda rabbihim yurzaquna. Farihina bima atahumullahu min fadlihi. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم. Ìgbọ́nà fẹ́nu lẹ́hìn tó fi mú gbólóhùn ti bẹ̀ wá ní pé fún mùmí ní ayọ̀ ni Yèfèrí ní jẹ́ bànújẹ́ fún. Mùmínì tó bá sin Ọlọ́run tó bá fẹ́ lọ pàdé ọba tó dáa ayọ̀ ní pé lójó sọ pé àwọn tẹ̀rù pé wọ́n kú. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. Ọlọ́run ní wọ́n sọ̀kú alààyè ni wọ́n. بل أحياء عند ربهم يرزقون. Tí wọ́n jẹ tí wọ́n mú. فرحين بما آتاهم الله من فضله. Ayọ̀ ní ọmọ wọn máa dunnú ìdùnnú ní jásí Yèfèrí ní ọjà sí nǹkan míì fún. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tún lọ nígbà míì Suratul Jimá. Ọlọ́run sọ yí pé. إن الموت. Ìyẹn fún mo fẹ́ lò. Nígbà tí ń bá bọ̀ tí ń sọ pé orí bẹ̀ máa làmọ́ mẹ́rin ìtọ́ àtọ́. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت ولا يتمنونه بما قدمت
أيديهم ọlọ́run ní àwa ádú. قل يا أيها الذين هادوا sọ́mù àdé ànábì. أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء من دون bá الناس lé ìlérí ọlọ́run ọba lóòótọ́ ẹlọ́rẹ̀ ọlọ́run nìyí lóòótọ́ wá bá ń sọ pé tẹ bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run. أتمنوا الموت ẹ dábàá pé kẹ́ ẹ kú ẹ dábàá pé wà lọ́dọ̀ ọlọ́run a fẹ́ lọ pàdé ẹni tá à ń lọ́ọ̀fù ọba tá à ń lọ́ọ̀fù a fẹ́ lọ pàdé ẹ dábàá kú síra yín fẹ́ kú. إن كنتم صادقين tọ́lẹ̀ bá sọ pé ọ̀rẹ́ ọlọ́run ọba nìyí. ولا يتمنونه أبدا بما قدمت أيديهم torí tí wọ́n ti fọwọ́ ara wọn ti síwájú nù àti ọ̀dẹ àwọn ò ní fẹ́ lọ pàdé wa ni wọn ò ní fẹ́ lọ pàdé ẹ̀san ni. والله عليم بالظالمين. ọ̀sọ̀ yìí wọ́n bẹ̀ wọ́n torí kíni ọ̀sọ̀ torí pé múmi ní èé máa hẹ́ẹ̀tì ikú o lè fíà àmàrà ẹni bá fẹ́ràn ọlọ́run ọ̀pàdé ẹni ìjọ kan náà ni èyí tó yẹ ká mójútó tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ mójútó sàdájì kan bẹ fún anu Qur'an kése ogun yẹn lórí sí ẹ̀fọ́ tẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀dá gbọ́dọ̀ fèsì ọmọ àlè ni ọjà gbèsè tí ò ní san kí ni sàdájì náà ó ní alẹ́ àtàkà. هل أتى على الإنسان حين من الدهر هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. wọ́n mẹ́yẹn ìjà àwọn ìgbà kan ti kọjá wá bọ̀ حين من الدهر لم يكن شيئا مذكورا. لم يكن شيئا مذكورا tó ọjà máa ń kàkà àmọ́ ń ta ìpìọ́ ọwọ́ ayé wọn ọmọ tí wọ́n fi pè ọ́ o tún wá kò láyé òní táìtù ó ti fínísì. báwo ló ṣe wáyé lam yakun shay'an mazkura ó tún wá kó mbẹ́ òní táìtù tẹ kú bẹ́ẹ̀ máa gbé bàbá wa sẹ́wọ̀n máyà kí ṣiṣẹ́ tọ́lá ń wá kọ́mpẹ́sẹ̀tì wọn wá yọ ọdíṣẹ́ wọn pẹ̀lú àlùfáàtì wúlẹ̀ àfáyì bàbá kan kú lé máyà kí ni wọ́n wì wọ́n máa ń bàbá òun. wọ́n máa ń bàbá òun nìyẹn rí. kódà lóbi àgbọ̀n máa bẹ̀rẹ̀ pé bàbá òun wọ́n rẹ̀ bàbá kan lè máyà kí ni ókè ṣé ẹ̀mí ẹ̀ wà rán bàbá sẹ́ríkì sálámù wá. Pẹ̀lú owó tó tówó federal government yóò máa kí wa ibi ẹnìkan kú ọba Kánò wá state government yóò máa kí wa bẹ́ẹ̀ nìkan kú lè máyà kí sí bàbá ìrọsẹ̀ kú lè máyà kí ni. àwọn kọ́sẹ̀sẹ̀ kú àmọ́ ṣiṣẹ́ débi pọ́ ní táìtù ọ̀rẹ́pọ̀lọ́ òun èé kí ẹnìkan àfẹ́ ẹni bá ṣiṣẹ́ ni o ọlọ́run ọ̀rá èkó máa kíyàn àmọ́ tó ọba ṣiṣẹ́ ó rí pé bàtà ànábì ọlọ́run ṣiṣẹ́ tó tẹ́ lọ́rùn ní wọ́n ń kà wá ní sàlámùn. Ala Musa wa Harun. Sàlámùn. Ala Ibrahim. Sàlámùn. Ala Ilyasina. Sàlámùn. Ala Ilyasina. Sàlámùn ala al-mursalin walhamdulillahi. Salamu oki Musa. Salamu ni ala Ibrahim. Oki anabi Ibrahim. Salamu ni ala Musa wa Haruna. Oki anabi Nuhu. Oki anabi Isa. Oki anabi Muhammad kò sẹ́yìn tí ò ní sẹ́nu wọn. Anabi Ọlọ́run ọba 124,000 ni wọ́n. Inú 124,000 yẹn ó yọ 313 kí wọ́n máa jójì iṣẹ́. Inú 313 ọwọ́ ayọ̀ àwọn olólè azìmìnà rùsùlì àwọn márùn péré ni wọ́n. Wọ́n wá ní kí ló dé tẹ ìyá àwọn márùn yìí nu wọn iṣẹ́ wọn lọ́pọ̀ jù. Iṣẹ́ àwọn márùn yìí òun lọ́pọ̀ jù. Àkọ́kọ́ wọn lànàbí Núhù. Núhù wá ṣiṣẹ́ iṣẹ́ tí Núhù tó ṣe tọ́lọ̀ fi ní ìwọ́lẹ́tọ̀ sí olólè azìmìnà rùsùlì ó ní iná. Arsalna Nuhan ila qawmihi. Ìgbàgbọ́dọ̀ wọn lọ wọn nánú à wọn náà táwọn àjọ rẹ̀. Àní àṣírí qawmaka min qabli an ya'tiyahum
ṣe lọ kìlọ̀ ya fún wọn ni. Wala ya qaumi. Nú wá sọ pé wọ́n lọ. Inni lakum nasirun mubin. Kìlọ̀ ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ìjọ mi tó kù wọ́n. Wọ́n tẹ̀kú ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ tẹ̀lé mi. Yaghfir lakum min dhunubikum. Yaghfir lakum min dhunubikum. Ọlọ́run bó foríjì. Wọ́n yọ ẹ̀ṣẹ̀ tẹ bá ṣẹ̀. Wa yu'akhirukum ila ajalin musamma. Òkè bá yín jà máa yọ lọ yín lára títí tásìkò ó fi tó. Inna ajala Allahi idha jaa la yu'akhkharu law kuntum ta'lamuna. Tásìkò bá tó Ọlọ́run ò ní gbàjẹ́ ń lo díẹ̀ sí i. Tó nù wá ní wọ́n lọ. Inni da'awtu qawmi laylan wa nahara. Mo pè wọ́n lọ́sàn-án, léèlà mo pè wọ́n lóru, wà nàhárà mo pè wọ́n lọ́sàn-án. Ọ̀wá lè màtúmọ̀ léèlà wà nàhárà àbíkọ́ padà sí sọ́ọ̀tù làǹkàbútì. Tó bá dé sọ́ọ̀tù làǹkàbútì, ìwọ́n lọ yí pé wọ́n nà kọ́ di. Arsalna ila qawmihi. Ọlọ́run ní mọ̀rán núwà, arsalna núwà ila qawmihi. Mọ̀rán núwà sáwọn àjọ rẹ̀. Falabisa fihim alfa sanatin illa khamsina ama. 950 years yóò fi jíṣẹ́. Ilan amsina ama. Ọlọ́run ní 50 years pé lọ́kùn tí èpè 1000. Àṣé 950 years ló fi ṣe lẹ́yìn la. Wọ́n bẹ bàlámú yẹn sì di ọdún àìyá fi Ọlọ́run ní inú ìtòsí yìí pọ̀. Ó tó kí n kọ́fẹ́sẹ̀tì ẹ̀kọ́ ọkọ sínú òlúlé ásímì. Sàlámù ní Alamin. Wọ́n bá kò lọ́dọ̀ nù ọ́ padà sọ́dọ̀ ànábì Ibrahima. Iṣẹ́ àti Ibrahima tó ṣe ní yípe bàlá mú mi ni. Akramakumullah wa laqad atayna Ibrahima rushdahu min qablu. Ibi tó fẹ́ lọ nù èmi ọlọ́dẹ̀ hùn. Báyìí padà fún wa bẹ́tìlẹ̀ àti kì ní bàlá mú mi ni. Wa idh yarfa'u Ibrahimu al-qawa'ida mina al-bayti wa Ismailu. Ọ̀parẹ́ ni bẹ́tìlì àti kìtà lọ́dọ̀ ní Ọlọ́run Ibrahima mo kí wọn náà. Sàlámù ní àlá Ibrahima. Mo kí wọn Ibrahima náà bọ́ bá kò lọ́dọ̀ Ibrahima ọkà nàbì Musa nínú àwọn olólè asimi mina rusuli kí ni sẹ́tí Musa ti bá mi lọ sí Suratul Qasasi kí lọ́wọ́ bá wí ń bẹ̀ mọ́ làmú mímì. Ọlọ́run sọ wípé. Tọ́sí mi tilka ayatul kitabil mubin natlu alayka min naba'i Musa wa Fir'auna bil haqqi liqawmin yu'minuna. Inna Fir'auna ala fil ardi wa ja'ala ahlaha shi'an yastadibu ta'ifatan minhum yusabbihu abna'ahum wa yastahyi nisa'ahum. Innahu kana minal mufsidina wa nuridu an namunna ala alladhina istud'ifu fil ardi wa naj'alahum a'immatan wa naj'alahum liwarisina. Nábì Musa lọ́nà nígbàkùn Musa ràn mí lọ́wọ́. Fídíọ́nà yìí ó ti jẹ wọ́n tààrà. Nílò wọn bó ṣe fẹ́ ni ló bá ń tọ́ àwọn ọmọ bàbá Israel. Àwọn ọmọ Israel ló bá mi gbà wọ́n là. Wa nuridu an namunna ala alladhina istud'ifu fil ardi. Lómìnira lọ́dọ̀ àwọn tí wọ́n jọ pé wọ́n fara ni wọ́n sọ wọ́n dẹrú. Wa naj'alahum a'immatan. Wọ́n lè di gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n dìjọba. Wa naj'alahum liwarisina wa numakkina lahum fil ardi wa nuriya Fir'auna wa Hamana wa junudahuma minhum ma kanu ya'farun. Wọ́n ní tí ọmọ àjò wọn máa jẹ wọn mógún mọ́. Iṣẹ́ tà nábì Musa ṣe ní Ọlọ́run ni mo kí wọn Musa rà. Sàlámù ní àlá Musa wa Harun. Musa ọkà nàbì Isa iṣẹ́ kí ni Isa ṣe bá ń lọ sọ́tò Al-Imran Ọlọ́run níṣẹ́ Isa. Wa rasulan ila bani Israila. Mẹ́sìn ní iṣẹ́ tiẹ̀ tó ṣe Ọlọ́run ní Isa ni. Anni qad ji'tukum bi ayatin min rabbikum. Anni akhluqu lakum min at-tini ka'ayati at-tayri. Fa'anfukhu fihi wa yakunu tayran bi'iznillah. Wa ubri'u al-akmaha wal-abrasa wa uhyil mawta bi'iznillah. Isa ẹsẹ̀ tó wá sí láyé ọ̀rọ̀ pọ́ńdẹ́yẹ àti Ọlọ́run ibi òkè afẹ́ ló ojú sẹ́tọ̀lọ̀ ń sọ bíṣẹ́ rẹ̀ mẹ́ta náà ni àlẹ́ àbúrásà. Wa ubri'u al-akmaha wal-abrasa wa uhyil mawta. Afọ́jú nu wọn Ọlọ́run ní jórí na adẹ́tẹ̀ nu wọn jọ gbádùn
وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم. fún wa ní àbárí tí wọ́n jẹ́ kó tó kò lé ọlọ́run ní isa àwọn náà ti sẹ́ mọ́ kọ́mpẹ́sẹ̀tì rẹ̀. bọ́ bá kò lọ́dọ̀ isa wákàtí Muhammad sallallahu alaihi wasallam. òun wà lórí wọn tó lóhùn níṣẹ́ pọ̀ jù. ànábì ní iṣẹ́ ojúmọ́, ànábì ní iṣẹ́ ọ̀sẹ̀, ànábì ní iṣẹ́ oṣù, ànábì ní iṣẹ́ kan lọ́dún. iṣẹ́ ojúmọ́ ànábì yóò ká ṣùgbọ́n yóò ká ìlà ayàtọ̀ olólẹ́ẹ̀ka pé akímù. akíní sọlátà tọrọfà iná àríwáṣọ làbá mìíràn lẹ́yìnlì iná lásánà tí yusufu náà sẹ́yẹ àdìdálẹ̀ kàdíkẹ́. gbogbo wákàtí márùn-ún tàǹkì wo ojú sí ànábì lójúmọ́ ni wọ́n bá ń kó òun sí ojúmọ́ yóò wá lọ bí sí ọ̀sẹ̀ ọlọ́run yẹ wà ládì ní àmọ̀nù. ìsànú di àlìsọ́dà tí ní omi ìjùmọ̀ ti bàtẹ́ òyìnlá dèkèrè là. Ànábì nìyẹn wọ́n bá kó nu sí ọ̀sẹ̀ yóò wá lọ sínú sí oṣù àyàmùlẹ̀ bẹ́ẹ̀dì àwọn ẹjọ́ kẹtàlá àwọn ẹjọ́ kẹrìnlá àwọn ẹjọ́ kẹẹ̀ẹ́dógún sí oṣù nìyẹn yóò kú sí ọdún aláàkí asúrù màlúmá. bàmá ń bọ́ dàbí iná ajẹ́wà lára bàbá aláwọ̀ alájídá àlàfíà hajj wà má tẹ́bọ̀ alúmi ní kàìrí alámùlọ́ wàtàkà wàdó fàyínà kàìrà záàdì tẹ́kọ̀ọ́ wàtàkù ní olèlé àlùbá. wọn àtọ́lọ́sọ pé lámì ẹ̀kú ṣé amọ̀sùkúra àwọn wá ṣiṣẹ́ kí wọ́n lè lóko làfà wa ń sọ fún pé yàtúnà àdámà. wọn àdájí kan ń mú gàbá kíá wọn náà sọ̀rọ̀ ọ̀làkà kéde ẹ̀kú náà sùúrù fàmàlì nafsika. amàlì nafsika. àtẹkù náà ìsábàkà fi yawmi mawtika dọ̀hìkà masirura fi yawmi mawtika dọ̀hìkà masirura. ọdún mo pè é. yabna ádámà. ìrọ̀mà nẹ́bí ádámà. wọn àdádìgà ummuka bakiya. níjọ́ tí ìyá rẹ̀ bí ọ ummuka bakiya ìwọ ń sunkún àwọn ń dunnú. wọn náà sọ ọ̀làkà yadhakuna surura. ó kí ni wẹ́ wànásà àwòlẹ́kà. yadhakuna surura. ó pa àwọn tọrọ gba káàkiri ẹjọ́ náà ẹ̀kọ́ ire abima ìwọ ń sunkún bí o ti ibi ọjà sí pé ibo mo tún já sí ìbò ní ti ń bọ̀ ìní ibo mo já ìwọ sunkún. àfáàní tí yóò dà fún yóò dà fún kọ tẹkùn fún ọ padà ẹkún tí wọ́n sùn wọ́n tíráyì kọ tà á fáwọn ọjọ́ tó bá lọ. fámẹ́lì náà bú sí ká àtẹkùn náà ìsàbàkà fi omi mọ́ ti kàdá ìka masirura. ẹni tí yóò dà fún ọjọ́ ọba fẹ́ kó láyé má jẹ́ kó di méjì ẹ̀kọ́ gbọ́dọ̀ di méjì fún yàn kó sunkún wá kó sunkún lọ ó fínísì yẹn nìyẹn. kó sunkún wáyé kó ẹgbẹ́ gbà tó tún wá kò láyé ẹkú ló tún sun àfi kọjá sí pé kú tó sun wáyé táwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá gbẹ̀mí tiwọn àti kú ọ̀gá lọ́wọ́. fi omi mọ́ ti kàdá ìka masirura. wọ́n mú wá rẹ̀ ní báwọn bá sunkún bàbá máyà kí kú wọ́n mú wá rẹ̀ ní pé èmi sì ti jèrè. nítorí èrè jíjẹ èsì ni iṣẹ́ ni bẹ́ẹ̀ bá ti kú bá a ṣe wù ká pọ̀ tó ká pé tó ẹ̀ tù ká àmọ́tẹ́ mùtàsáàlì. bani duniya isa mari wala wa yaba nasu wa mudarasa turaba tasala fadara ili unasu wa khairu nasi man taraka li jawaba wa khairu nasi man taraka li jawaba. bá wáyé bani duniya wọ́n ní mo pè ọmọ ní ọjọ́ ti lọ ní àná báyìí. ìsámẹ́lìmẹ́rì wà lábẹ́. bí a bá ti lọ́mọ ayé kìí ṣe ìran kan nìyẹn ẹni tó ṣèlú ọmọ ayé ni ìwà àfà ọmọ ayé ni ọ́ olówó nu yín ọmọ ayé ni ọ́ ọba nu yín ọmọ ayé ni ọ́ olùsínú yín ọmọ ayé ni ọ́ tó wọ́n jẹ́ ó kò pọ̀ ní báyìí ìsá. ìsámẹ́lìmẹ́rì wà lábẹ́.
bàbá yìí ti kúnjẹ ìjọ nísìnyí ó ti bì. Ẹni dá sí kìí ẹni sọ pé wọ́n wá gbé wọn débi tá a ti sin wọn. Ẹni fẹ́ràn yẹn ju ọmọ àtayá ni kọ̀ wá ní ẹjẹ́ ń súnbẹ́ ẹjẹ́ ń gbé bàbá mi lérí. Ìyàwó ní ẹjẹ́ fi mí tẹ́lẹ̀ jẹ́ wọn gbọ́kọ̀ mi wọ́n kàn kọ́ ọmọ kàn jíbẹ́ fí afẹ́ múlẹ̀ bí kò tó ń ní. Ọdún wa dé náà gábà nọ́ọ̀sì. Wọ́n bú tààrọ̀ ṣàtúrọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ pẹ̀lú ọdẹ́rí tá wọ́n sì yẹ ìpadà àwọn lọ nìyẹn wọ́n fi wọ nìkan lẹ́ ń bẹ́ẹ̀. Àṣàlà àbàdà ilé ìhò náà sún wọn. Káwọn èèyàn máa béèrè àǹfààní ilé ìhò náà sún. Wọ́n máa béèrè pé tadẹ ni ó kù. Báwo ló ṣe jẹ́? Èèyàn wo ló jẹ́ nùlú yìí? Èèyàn wo ló jẹ́ ládùúgbò? Èèyàn wo ló jẹ́ nọ́ọ̀sì? Àǹfààní ilé ìhò náà sún. Ó ní àmọ́ ẹ̀rọ náà sì máa dára ká lè jà wá bá. Sì máa bàrọ̀ ká lè jà wá. Ọlọ́run tó dájú. Tá a lè sọ pé èèyàn ní. Khairu nasi man taraka al-jawab. Má taraka al-jawab. Ẹni bá dé ti fi náà tí ẹ yẹ pé àwọn mẹ̀kí fi ká máa ń bá fèsì bí ẹ̀sìn àmọ́ bàbá wa ni. Ọmọ ọkọ ọlọ́run pípọ̀. Àyìn bàbá yìí mo dùn wọ́n mà. Bàbá wa ni torí àwọn nìkan wọ́n rí ọlọ́run fi hẹ̀ lómi. Ẹ̀dáwọn alájìmọ̀ òṣèlú ẹ̀dáwọn alájìmọ̀ ni. Ọlọ́run ò fi yín. Ẹlòmíì sì máa lò tọ́fà kò fi yín ni o. Ẹlòmíì máa ọlọ́run ò fi yín ni. Ọdún mẹ́rin tó dá. Ẹ̀rọ náà sì máa ń dọ̀rọ̀ kálíjà àbá. Ó ti di pé àwọn ọmọ bàbá Máyà kí wọ́n rìn wọ́n yan nínú ìlú yìí. Àwọn tí wọ́n máa júwe pé ẹ̀mọ́ bàbá wa ní bàbá wa ti ṣiṣẹ́ kí wọ́n máa múlẹ̀. Bí sí òní ṣe wá tó bá ṣe pé tó ìpé àlífàtú làfá ikú kédùn ọ̀dọ̀lá táwọn jíìlù míì bá wá dé tí wọ́n wá ń kọ̀tàn nígbà àlífà mélòó ló ti jẹ́ lú yìí bí wọ́n ti ń kọ̀tà àwọn àyímà ìgbé ìmáàmù dí báyìí tí wọ́n má kọ̀tà àwọn ọba báyìí jẹ nígbà báyìí báwa jẹ Ṣùyẹ́bù jẹ Ṣùyẹ́bù náà ní báwa Abdulkadiri jẹ tí wọ́n ti ń kọ wá ní tí wọ́n máa kọ àwọn ìmáàmù àwọn ilé ìmáàmù lójókòó yìí tí wọ́n máa kọ wá ọlọ́mọdé ọ̀nà òkú lọ́mọ àmáàmù kò sí ọmọ yẹn ti ń kọ wá ní bẹ́ẹ̀ náà ni wọ́n máa kọ́ àwọn mélòó ni wọ́n ti jẹ tí ń jẹ́ mufti ìlú yìí àwọn mélòó ni wọ́n ti jẹ tí wọ́n jẹ́ àlífàtù làfáì wọ́n ti fi bàbá yìí náà bọ̀nù wọn kóun náà ti di àlífàtù lè wù làfá. Ọ̀gá irú náà sì máa ń bọ̀rọ̀ ká lè jà wá bá. Ọlọ́run foríjì wọn. Ọba àfọwà náà nípa rẹ̀ ṣe. Àfọwà náà nípa rẹ̀ ṣe. Bàbá wa àdìbà àgbàdì gírọ́mà. Bàbá wa àdìbà àgbàdì gírọ́mà. Bẹ́ẹ̀ni kùrù bí. Ẹ lọ kí lọ́nà kí wọ́n gbé mọ́tò wá bí ni. Ẹ lọ kí lọ́nà kí wọ́n gbé mọ́tò wá bí ni. Gbogbo àbábù nìyà. Àbábù nìyà. Ìgbà àtẹ̀rẹ́kà. Gbogbo àgbàlagbà. Gbogbo àgbàlagbà. Gbogbo àjọra. Gbogbo àgbàlagbà ìdára. Àjọra. Ìgbà àtẹ̀rẹ́kà. Gbogbo àsàbà. Gbogbo àsàbà. Gbogbo àtẹ̀rẹ́kà. Ìgbà àtẹ̀rẹ́kà. Gbogbo olóyè. Gbogbo olóyè. Bàbá alága rẹ̀ ọkọ̀ ilé ní àtẹ̀rẹ́kà. Ìgbà àtẹ̀rẹ́kà. Àlẹ́tàlá màjáná wọ̀rọ̀ sáńtàlá màjáná. زيادة فيهم كفاية فيهم توبة قبل الموت وحتى بعد الموت كأبشر لا صراط ولا ولساني برامج عن ريال كمول وسلام فضل من الرميات والحكمة دخل القصة والمرادي وصفاتي وحركتها ودام علينا الحق العقل